Mudashiru Ajani ẹni tí gbogbo ayé mọ̀ sí Sáfẹ́jọ́ Àmàmà tàbí aláàgọ́ méjì àti ọ̀gá ńlá kejì. Níṣe ni òun àti Saheed Òṣùpá, ìyẹn gbajúgbajà olórin fújì ni Alhaji Saheed Akorede Okunola ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá tàbọ̀bọ̀ orin. Níṣe ni wọ́n máa tó parí ìjà ní ìta gbangba tí Sáfẹ́jọ́ tó sì tó bẹ Saheed Òṣùpá lójú àwọn èèyàn, kódà tó jẹ́ pé ó ṣojú ọ̀gá Sáfẹ́jọ́ náà, ìyẹn gbajúgbajà olórin fújì ni Alhaji Abdulwasi Alabi Ọ̀dẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma, tó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan tí Sáfẹ́jọ́ Àmàmà tí kò mọ̀ tẹ́lẹ̀ ó ní Saheed Òṣùpá ló tún láyé ọkùnrin náà, èyí tí Alhaji Abdulwasi Alabi Pasuma àti òun náà tó jẹ́rìí sí. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé àárín Sáfẹ́jọ́ àti Saheed Òṣùpá ògùn tẹ́lẹ̀ ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Sáfẹ́jọ́ tó ṣe pẹ̀lú tẹlifíṣàn Yorùbá Tòótọ́, èyí tẹ́ sì tó lè padà wò lórí ìkànnì yìí. Nínú ọdún yìí ni Sáfẹ́jọ́ ti jẹ́ kó di mọ̀ fún wa pé nígbà tóun bẹ̀rẹ̀ iṣẹ́ orin, ẹni tó wù òun jù láti máa kọrin bí ẹ̀ tóun sì kọ́kọ́ bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ó ní Saheed Òṣùpá, ṣùgbọ́n ó nígbà tóun bá ìrànlọ́wọ́ dọ́dọ̀ Saheed Òṣùpá ìní ò máa ràn án lọ́wọ́. Ó ní kété tó gbóhùn orin òun tó rí i pé bóun ṣe ń kọrin ó tún fẹ́ papọ̀ mọ́ tòun ní Saheed Òṣùpá ti yarí pé òun ò lè ràn án lọ́wọ́, tó sì ní àánú ńlá lòun máa rí gbà nígbà tí àwọn tó ń ṣe àgbélárugẹ òun, èèyàn pòròmọ́tà òun, tí wọ́n mú òun lọ ọ̀dọ̀ Pasuma, tó sì lọ́wọ́ kan ní Pasuma máa ràn án lọ́wọ́ nígbà náà. Ẹ sì rántí pé lẹ́yìn ìgbà tí ìjà agboolé fújì bẹ̀rẹ̀ yún lásìkò ẹbí Arábàmbí àti Olúfìmọ̀, àwọn ọ̀rọ̀ kòbákùngbé ìní Sáfẹ́jọ́ ìlú máa ń sọ sí Saheed Òṣùpá, kódà òun gan-an máa ń dẹ sí Saheed Òṣùpá nígbà náà láti sọ̀rọ̀ sí Saheed Òṣùpá, èyí tó jẹ́ kí àjọṣepọ̀ wọn kó má gòrégé. Ṣùgbọ́n ní kété tí Pasuma àti Saheed Òṣùpá tó ti parí ìjà tó ti dọ̀rẹ́ wọn ara wọn, níṣe ni Sáfẹ́jọ́ náà ìlú náà fìdí ẹ̀ múlẹ̀ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé òun àti Saheed Òṣùpá náà àwọn ti parí ìjà, òun ti bẹ́ẹ̀ àjọṣepọ̀ gidi ó sì ti wà láàrin àwọn méjèèjì. Ṣá o, lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún ìrántí olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Agbẹ́jìlọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Barrister, èyí tó wáyé nílé Barrister tó wà ní Lamina Street ní Ìsọlọ̀ tó ń pè ní Fuji Chamber ní ìpínlẹ̀ Èkó. Ó ní Sáfẹ́jọ́ náà tó wà lórílẹ̀‐èdè yìí láti orílẹ̀‐èdè Amẹ́ríkà tó ń gbé ìlú náà ló ti wà níbẹ̀, tó sì jẹ́ pé ó pàdé Saheed Òṣùpá àti Pasuma ọ̀gá ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n jọ jíròrò níbi ayẹyẹ ìrántí náà tí Saheed Òṣùpá tó sọ àwọn nǹkan tí Sáfẹ́jọ́ tí ò mọ̀ fún un, bẹ́ẹ̀ ni Sáfẹ́jọ́ náà sọ àwọn nǹkan tí Saheed Òṣùpá tó ṣe tó dàbí ẹ̀ṣẹ̀, tí wọ́n sì parí ọ̀rọ̀ náà tí Sáfẹ́jọ́ tó káwọ́ sókè tó bẹ Saheed Òṣùpá tí ọ̀rọ̀ ọ̀hún tó sì tàn síbẹ̀ pátápátá.